yá mo kí gbogbo ojú tó ń wò mí lọ́kùnrin lóbìnrin ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí mo gbàládùá fún gbogbo ojú tó ń wò mí lọ́kùnrin lóbìnrin a ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ṣé rí information ti àárọ̀ yìí mẹ́sẹ̀gì ti àárọ̀ yìí àwọn òbí ló bá wí o àwọn òbí òun ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n àwọn òbí ni ọ̀rọ̀ náà kọ́gun sí bíi aṣọ tó kọ́gun sí eégún tó ń pè ní jẹ̀pẹ̀ ṣé rí àwọn òbí aníṣẹ́ṣe gan-an aníṣẹ́ṣe gidigidi gan ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ti ọmọ wọn sínú ewu ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ti ọmọ wọn sínú wàhálà ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ò take care ọmọ wọn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin òbí lọ́kùnrin lóbìnrin ẹ súnmọ́ bí sharing information tí mo mú wá fún yín láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn pásítọ̀ yìí náà tún ni o ẹ wá gbọ́ nǹkan tán ní pásítọ̀ yìí ṣe ó ń bá ẹ̀gbọ́n sùn ó ń bá àbúrò sùn ó tún ń bá ìyá wọn ní àjọṣepọ̀ ṣé ẹ rò pé ojú lásán náà ni ọ̀rọ̀ yìí náà ṣá ṣé ẹ rí ìdí tí mi ò ṣe lè blame àwọn òbí jù òun ni wípé àwọn pásítọ̀ yìí wọn ò fi ojú lásán wọn ò fi ṣiṣẹ́ ìránṣẹ́ yìí mọ́ wọn ò fi ojú lásán wọn ò fi ṣe iṣẹ́ ìránṣẹ́ yìí mọ́ òun ló yẹ jẹ́ pé òbí tó bá fọ̀ sínú victims yẹn ẹ má jẹ́ ká tún blame wọn jù torí òbí mi ò mọ nǹkan tó ń ṣe o torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ òbí kọ́ ló máa lajú sílẹ̀ ló dẹ̀ máa rí wípé òun ti ọmọ òun sínú oko ìparun bó tiẹ̀ ti lè jẹ́ pé àwọn òbí kan wà bẹ́ẹ̀ àwọn òbí kan wà bẹ́ẹ̀ bọ̀ torí wípé àwọn tí wọ́n operate under spell ní under agbára òkùnkùn ní àwọn tí wọ́n ń fi ẹ̀mí òkùnkùn bá lò láwọn tí wọ́n ń fi oògùn dè mọ́lẹ̀ irú àwọn yẹn tó bá ń hùwà kan a lè sọ pé àwọn ni wọ́n ń hu ìwà yẹn wọ́n ń hu ìwà yẹn lọ́ndà agbára tí wọ́n fi ń kọ̀ǹtrólù wọn ni so òun ni kò ní jẹ́ ká lè kó gbogbo wọn papọ̀ tó àwọn òbí kan náà wà tó yẹ pé ignorance negligent òun ló tì wọ́n dé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wọn so ẹ̀yin òbí a níṣẹ́ ṣe gidi gan o a níṣẹ́ ṣe gidi gan ẹ wá gbọ́ lẹ́nu arábìnrin ìrìn àjò ẹ̀ pẹ̀lú àwọn pásítọ̀ àti ìyá ẹ̀ ó tún ṣe sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá òun ṣì wà nínú ìgbèkùn yẹn ló ń kígbe pé kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n gba òun kí Rótìmí Daniel kó gba òun sílẹ̀ gbogbo kí tó wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí share yìí náà ló lè mú ìtúsílẹ̀ fún bá gbogbo àwọn èèyàn kan ṣì wà nínú ìgbèkùn báyìí àwọn èèyàn kan wà wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀rù ń bà wọ́n torí pé kí ni wọ́n mọ̀rú àwọn pásítọ̀ tí wọ́n ń bá dì ṣé ẹni tó bá ń pèrè ní ìránṣẹ́ ọlọ́run tó ń fògùn báyàn lò ẹni tó ń pèrè ní ìránṣẹ́ ọlọ́run tó ń rán àgbànípa síyàn ṣé ìránṣẹ́ ọlọ́run dẹ̀ tún nìyẹn ṣé bí Jésù Kristi ṣe sọ nìyẹn tá a bá dẹ̀ sọ ń sìn àwọn kan á ní wọ́n fẹ́ já ìránṣẹ́ ọlọ́run bọ́ ni ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yé yín kò dẹ̀ ní kọ̀yìn because tí n bá ní tó bá kọ̀yìn òun lẹ máa tó mọ̀ kí ni mo fẹ́ gbà nú pé tó bá kọ̀yìn so kò ní kọ̀yìn lágbára ọlọ́run but mo wá gbàládùra pé ọlọ́run á wá jẹ́ kó ju yín là tó àwọn èlò mi máa sọ pé ọlọ́run á jẹ́ kó kọ̀yìn kó lè understand no èmi ò ní gbàdúrà kó kọ̀yìn torí ẹni tó kàn ló mọ̀ nǹkan burúkú ò ní kọ̀yìn lórúkọ Jésù nǹkan burúkú ò ní kọ̀yìn lágbára Èdùmàrè ẹ má jẹ́ kó dìgbà tó bá kọ̀yìn kẹ́ ẹ tó feel concern ẹ má jẹ́ kó dìgbà tó bá kọ̀yìn kẹ́ ẹ tó mọ̀ pé nǹkan ń ba àwọn èèyàn wà nígbèkùn ọ̀nà tá a lè gbà tí wọ́n lè lọ ni pé ẹ jẹ́ ká máa share fídíò yìí ẹ share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tó gbé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ máa come across the page ẹ subscribe sílẹ̀ ilé Global TV kẹ́yìn náà máa jẹ̀gbádùn àwọn good information tó ń ti iléeṣẹ́ yìí jáde ilé aláyọ̀ ẹ má bá mi ká lọ. So why invite mom to me? I don't invite mom to me. So mom to me because I want to change the church and say believe by another who has mom to me jail by so come to one hour jail in the community life we are over down on their own. So as by another change line I become one see kind of analysis. So see I know I joined choir everything was going smoothly. Osha and that. So gbogbo gba yẹn tí ẹ̀gbọ́n mo sí mi bá bàbá ṣe mo sí mi ṣàmà lọ rojọ́ fún pásítọ̀ yìí máa nù wá sá pásítọ̀ yìí máa nù wá kí ó ṣe pé máa ń fi ẹgbẹ́ bá wa wí o this man use wire like all those cable wire ẹ máa wáyà inú yẹn tó máa ní nínú yẹn òní báyìí máa fi nà wá
Can you imagine? Ó máa nà wá, ó tún máa bá wa sùn. Ó máa nà, ó tún máa bá wa sùn. But before this nínú yìí àti bíbá sínú ikú tó ṣẹlẹ̀, there was one particular day, ó sọ pé ká wá sí church, kéèmì wá sí church kí wọ́n ṣe gbélé. Ìgbà tí mo ṣe gbélé the 7th day ni ó bọ́ sọ́jọ́ Sunday. So kan náà ọmọ wa ni àpé kí wá sí dáàdì ní kékeré wá sí mission house. Ìgbà tí mo dé mission house, mo ṣàbà wọn ní mission house. Wọ́n ṣàmì pé àdúrà mi ti gbà pé bọ̀ nǹkan táwọn rí nínú ara mi pé ogun ìbálòpọ̀ ni wọ́n lò sínú ayé mi pé ogun ìbálòpọ̀ yẹn náà lẹ́yìn àwọn máa fi sẹ́ǹdẹ̀ jáde. Wọ́n ṣàgbé òun kan jáde pé kí n bu aṣọ pàwọn máa fi pa mí lára. Wọ́n á ní ara kà pé kán gbé òun yẹn wá kí n fi para mi. So ibi tó ní aṣáájú rẹ̀ sí ìjọ̀rọ̀ kan wọlé lórí fóònù wọn lọ bí kan yìí mo ṣàwọn ní yàrá kejì kan tó wà níbi ẹgbẹ́ inú pálọ̀ yẹn mo ṣàwọn ọbẹ̀ mo ṣàwọn gbìyànjú bọ́ ọṣọ mo ṣàwọn fọ́ọ̀nù orí yẹn pa ara mi. Wọ́n ṣàtijọ́ lẹ́nu náà ní kí n ṣílẹ̀kùn àwọn olóyún ní kọ́ máa wọrí pé mo ti fi pa ara mi pé mo wọ ọṣọ padà náà ni pé wọ́n á lè ìṣọ̀bájú. So mo ṣe rí pé intention wọn ni pé wọ́n fẹ́ bá mi ní nǹkan pọ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká share ètò yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká share Facebook family ẹ jẹ́ ká share TikTok ẹ jọ̀ọ́ ẹ jẹ́ share mọ́ power town. Ẹ share ọ̀nà kan tá a lè fi ran àwọn èèyàn lọ́wọ́ náà lélẹ́yìí. Ẹ share ẹ. Ẹ jẹ́ máa share rẹ̀. Ẹ share ẹ. Èjìrẹ́ oníbejì orí yín mà ẹ bá wa share ètò ẹ jọ̀ọ́. Ilé ìlẹ́jìkẹ́ díẹ̀ ní tí mo máa fi summarize. Ogun ìbálòpọ̀ náà gbé wọnú ayé ẹ, ogun ìbálòpọ̀ náà náà tó máa fi gbé jáde. Pásítọ̀ ló ń sọ̀rọ̀ yẹn jáde o. Listen to this from the horse's mouth. Inú wa máa dùn gan. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Ká wá sí church, kéèmì wá sí church kí wọ́n ṣe gbélé. Ìgbà tí mo ṣe gbélé the 7th day ni ó bọ́ sọ́jọ́ Sunday. So kan náà ọmọ wa ni àpé kí wá sí dáàdì ní kékeré wá sí mission house. Ìgbà tí mo dé mission house, mo ṣàbà wọn ní mission house. Wọ́n ṣàmì pé àdúrà mi ti gbà pé bọ̀ nǹkan táwọn rí nínú ara mi pé ogun ìbálòpọ̀ ni wọ́n lò sínú ayé mi pé ogun ìbálòpọ̀ yẹn náà lẹ́yìn àwọn máa fi sẹ́ǹdẹ̀ jáde. Wọ́n ṣàgbé òun kan jáde pé kí n bu aṣọ pàwọn máa fi pa mí lára. Wọ́n á ní ara kà pé kán gbé òun yẹn wá kí n fi para mi. So ibi tó ní aṣáájú rẹ̀ sí ìjọ̀rọ̀ kan wọlé lórí fóònù wọn lọ bí kan yìí mo ṣàwọn ní yàrá kejì kan tó wà níbi ẹgbẹ́ inú pálọ̀ yẹn mo ṣàwọn ọbẹ̀ mo ṣàwọn gbìyànjú bọ́ ọṣọ mo ṣàwọn fọ́ọ̀nù orí yẹn pa ara mi. Wọ́n ṣàtijọ́ lẹ́nu náà ní kí n ṣílẹ̀kùn àwọn olóyún ní kọ́ máa wọrí pé mo ti fi pa ara mi pé mo wọ ọṣọ padà náà ni pé wọ́n á lè pray fún mi. So mo ṣe rí pé intention wọn ni pé wọ́n fẹ́ bá mi ní nǹkan pọ̀. So ọjọ́ yẹn ìgbà tí mo ṣàpàrà tí mo bọ́ síta gbàyìn táyì tí máa fi bọ́ síta wọ́n tuntun lọ sí inú yàrá ọbẹ̀ wọn lọ mú nǹkan kan sáré bọ́ sí inú ọ̀nà àbájáde mission house ilẹ̀kùn wọn. Mo ṣàdúró sí ẹ̀ma àdáni mi ti fẹ́ máa lọ́nà ẹ̀ kí wọ́n pray náà mo ṣàníyàn nǹkan kan tó ṣẹlẹ̀ yìí ò gbọdọ̀ sọ fún anybody. Ẹ mọ̀ ọjọ́ yẹn jọjọ Sunday wọ́n ṣàn preach the way he was preaching mo kàn ń feel like bí aṣẹ́ mi yìí ni ẹni tó fẹ́ bá mi ní nǹkan pọ̀ ṣé òun náà ló tún máa bọ́ sórí pẹpẹ tó máa sọ̀rọ̀ báyìí to the extent tó máa sọ̀rọ̀ tó máa gbé rẹ̀ gígùn tó máa ṣépè àdàbí tó ń bá dá kíní kan mọ́ ìpè òun àdàbí tó bá pé Ọlọ́run ò bá pè òun àdàbí kíní kan kìnìún kan ó ṣàmà máa exchange ọ̀rọ̀ yẹn tó máa sọ̀rọ̀ yẹn to the extent pé tó bá sọ̀rọ̀ gba àwọn yẹn máa bí ìbò wọn mo sì mi ṣe especially my mom sí àwọn mo sì máa believe wọn tó ní pé wọ́n bá wọn báyìí wọ́n máa ń gbọ̀n tí àwọn bá jẹun tí wọ́n sì bá fẹ́ jẹun táwọn bá jẹun nínú ilé wa tí pásítọ̀ yìí bá pe wọn sí mi pé ìyá lóore o pẹ̀lú fún wọn ní orúkọ yẹn pé ẹ jọ̀ọ́ àwọn ò tí jẹun mo sì ní òun láti rí gbogbo owó tó wà lọ́wọ́ wọn kó fi dáná fún màálù. Yeah, I don't thank you. There was even sometimes tí mo sì ní fi lélẹ̀ fún wa tó lọ sí church tó lọ ń bá màálù tí wọn ò yà sí wa. Iṣẹ́ ni. Along the line kó tó di pé ọ̀rọ̀ pé wọ́n lọ sí church lọ dúró ní church ni ká bá ṣe mọ̀ sí àwọn ọlọ́fẹjọ́ sọ máa ní mọ́mọ́ yìí máa ń bọ̀ wá ètò wáyà o lẹ́yìn ìgbà tó bá ń nà wá tán èmi àtàbúrò mi tó tẹ̀lé mi nù ìgbà tó bá ń nà wá tán ó ẹ̀ṣẹ̀ máa wá bá wa sùn kó tó di pé ó bá wa sùn ó ti ń tẹ̀sí láti bá wa sùn ká gbà ìgbà tí ọ̀rọ̀ incident tí mo lọ sí mission house yẹn ṣẹlẹ̀.
bá jẹun tí wọ́n sì bá fẹ́ jẹun bá jẹun nínú ilé wa tí pásítọ̀ yìí bá pe wọn sí mi pé ìyá lórí o iná fún wọn mi ní orúkọ yẹn pé ẹ jọ o àwọn ò tí jẹun mo sì mi ò mind láti rí gbogbo owó tó wà lọ́wọ́ wọn kó fi dáná fún màmí. Yeah, I don't thank you. There was even sometimes tí mo sì ní fi lélẹ̀ fún wa tó lọ sí church tó lọ ń bá màmí tí wọn ò yà sí wa. Along the line kó tó di pé ọ̀rọ̀ pé wọ́n lọ sí church lọ dúró ní church ni ká bá ṣe mọ̀ sí àwọn ọlọ́fẹjọ́ sọ máa ní mọ́má yìí máa ń bọ̀ wá with wáyà o lẹ́yìn ìgbà tó bá ń nà wá tán èmi àtàbúrò mi tó tẹ̀lé mi ni o ìgbà tó bá ń nà àwa tán ó ẹ̀ṣẹ̀ máa wá bá wa sùn kó tó di pé ó bá wa sùn ó ti ń tẹ̀sí láti bá wa sùn ká gbà ìgbà tí ọ̀rọ̀ incident tí mo lọ sí mission house yẹn ṣẹlẹ̀ mo sọ̀rọ̀ yẹn fábùrò mi àbúrò mi náà wá ṣe experience fún mi pé ó ti ṣẹlẹ̀ sóhun ìbọn mi ní kóhun lọ gbóúnjẹ fún wọn pé dẹ́ẹ̀dì bí wọ́n ní ṣé òun mọ bó ṣe máa ọkùnrin àtọkùnrin ṣe máa ń romance ara wọn ó dẹ̀ ní àbúrò ọmọ yẹn lẹ́nu rárá sáwọn wọn wá ní pé kọ́ ọmọ yẹn tilẹ̀kùn ọmọ yẹn ṣàlùwọ̀n ò tilẹ̀kùn ó ṣàti sá bọ́tà so gbogbo ìkanra pé ó tẹ̀ láti bá wa sùn kò gba abo àgbà fún so every time tí wọ́n bá fẹjọ́ sùn ó máa ṣètò kó kú wa kó bá wa sọ̀rọ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní ìkanra yẹn ló fi ń nà wọ́n. ó máa ṣe ìwà lẹ́sẹ̀ bí ẹni pé ajá lè ọ̀rọ̀ tí mo sọ fún yìí tẹ́ bẹ́ẹ̀ pé mo ní èèyàn tí mo lè sọ pé kó lọ sí àràǹdì abẹ́ ní èèyàn tó pé mo ní èèyàn tí mo lè sọ pé kó lọ sí àràǹdì church nǹkan lọ find out nǹkan ṣe investigation lórí ọ̀rọ̀ báyìí àmọye ìyàwó níyàwó tí máa yí ti bá sùn àmọye ilé onílé tí máa yí ti dàrú. nítorí wípé mọ́mì wa fi ilé sílẹ̀ ààrí modern care ààrí ọmọ nípa àwa nìkan là ń dágbé àwa nìkan là ń ṣiṣẹ́ fún ara wa. ó kún nǹkan tí mo fi róyún lé tí mo fi róyún ọmọ mi yé ìgbà tí wàhálà yẹn pọ̀ fún mi táwọn fámìlì ọmọ mi gbógun tì mí everything lẹ́gbẹ́ ìgbà tó ń gbọ́ ọmọ lọ́wọ́ mi I called my mom to follow me to go and meet them ká bẹ̀ wọ́n ká ṣe everything because I was small then èmi ò gbé married ilé kò gbé married kínní kò gbé pé òun wà ní ọmọ and everything ó kàn bọ́ sí pé I did a mistake mo gbà I called my mom to follow me báwo ni mo dìde pastor yìí láti máa sọ pé tí mọ́mí mi bá follow òun máa ṣépè fún wọn ọ̀rọ̀ tí mo sọ fún yín sàmà dáàdì lọ ní ìdè because mi ò fẹ́ kí ilé dàrú ọmọbìnrin lèmi náà nǹkan tẹ́mi náà bá lè tí mi ò fẹ́ kó jẹ́ pé àti ọwọ́ mi ilé wa máa ti dàrú ọ̀rọ̀ tí mo sọ is a secret that my dad did not know and my mom know that this particular man is a raper a lot. Tọ́gbọ̀n wa gbà tí mo padà wá sí kò tí tọ́gbọ̀n wa bẹ̀rẹ̀ sí ní ṣe pé òun fẹ́ wá sí kò òun fẹ́ wá bá wà ní tì obìnrin tó láti máa sọ pé ọ̀rọ̀ wa máa fọwọ́ kàn òun máa fi ọwọ́ lu àwọn dì. Sà ọmọ ilé tí mò ń yí ti dàrú. Àmọye I can't lie to you my mom is still going to that church. I have tried all my possible best. Pé kí mọ́mí yìí wọ́n lọ sí mi kó òkú church yìí mọ́mí mi ṣe wà ní church yìí o. I didn't know what she gave out. This is this person pé ó máa bọ́ sórí pẹpẹ tó máa gbé mi ṣépè tó máa gbé wa ṣépè pé àwọn ọmọ ẹ̀ aṣẹ́wó náà ń ṣe àwọn ọmọ alóore ìyá alóore náà ẹgbẹ́ ayé ìyá alóore aṣẹ́wó làwọn ọmọ ẹ̀ ń ṣe òṣì náà ń ṣe and everything. Máàmì yìí dídí ìyàwó márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ náà fẹ́ ìyàwó márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ò gbé ilé wọn. Ó bá tán. Ìyàwó márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń fẹ́ kò gbé ilé wọn. Wọ́n bímọ fún wọn wá wọn lọ ni wọ́n bímọ fún wọn wá wọn lọ ni wọ́n máa ní káwọn èèyàn máa ṣègbélé ní church wọ́n máa bá wọn sùn. Débi àgbàlagbà débi ìyàwó níyàwó àmọye ilé tó ti dàrú this particular martin sọ yìí. Ó kún sáà nǹkan tẹ́ pé I just decide myself that I don't want to go to church again. But then gbogbo àti mo sọ gbogbo àti àtúnwé mi ò tí ì ní fóònù lọ́wọ́ débi pé I have a phone there but the phone I was using was small phone all these Nokia phone àwọn fóònù kékeré yẹn onímọ̀ náà gbà yẹn nobody fights for me I have to leave Oyo State to come to Lagos to come and hustle ìgbà tí ròdù yẹn pọ̀ tọ́ta mi ti fẹ́. ẹ jẹ́ bàbá wa tá àwọn ṣe flag wa. Gbogbo ọ̀rọ̀ tó rí yín tó ń sọ ní under page jẹ́ pé ó máa bọ́ sórí pẹpẹ tó máa gbé mi ṣépè
lẹ́yìn ìgbẹ́nu tán. àwọn ọmọ alóore ẹgbẹ́ ayé ní alóore àṣẹwó làwọn ọmọ ẹ̀ ń ṣe òṣì náà ṣe and everything. má ní ìrírí ìyàwó márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ló fẹ́ ìyàwó márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ò gbé ilé wọn o. ìyàwó márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó fẹ́ ò gbé ilé wọn. ọkọ bímọ fún wọn wá wọn lọ ni wọn bímọ fún wọn wá wọn lọ ni wọn máa ní káwọn èèyàn máa ṣe délé ní church wọn máa bá wọn sùn débi àgbàlagbà débi ìyàwó níyàwó àwọn ilé tó ti dàrú this particular matter mi sọ yìí ó kún táyì kan tẹ́ pé I just decide myself that I don't want to go to church again. Princess Abiola. But then gbogbo àti wọn sọ gbogbo àti àfúnni mi ò tí ì ní fóònù lọ́wọ́ débi pé I have a phone there but the phone I was using was small phone all these Nokia phone àwọn fóònù kékeré yẹn onímọ̀ náà báyìí nobody fights for me I have to leave Oyo State to come to Lagos to come and hustle bàtí rògbò yẹn pọ̀ lọ́tà mi ti fẹ́ di òwìrì. gbogbo ọ̀rọ̀ tó rí yín tó ń sọ ní under page wọn gbèjà àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ ṣe irọ́ ni máa ń pa o bàbá irọ́ ló ń pa o if you see him real life ẹ máa mọ̀ pé yes no bàbá wo ènìyàn ni máa yí o bàbá wo ènìyàn ni máa yí I don't know why my mom is still going to that place I have talked to her and everything tí bá ṣí bísíǹsì fún mọ̀mùsí mi ṣàmàlí fún owó ìmáyìí máa gbowó lọ́wọ́ wọn títí I can't lie to you this man is having an affair with my mom. And I don't know how to face my dad to tell my dad because I don't know. We have tried all our possible things. Ìyá ìdẹ́gbò ní church yìí ṣé máa yín sọ yín mọ́lẹ̀ ni? Mẹ́mẹ́ ní òkúta láìka àwọn church yẹn náà. Oko ló sọ ìyá mọ́lẹ̀. Nígbà máa padà sọ báyìí kan sí mi ṣe lọ sí church yẹn. Mi ò mọ nǹkan tẹ́lẹ̀ bí gbà mí ṣàánú mi. I don't know. Ti bá ṣí business fún wọn, mo máa ń ní. Ti bá fún wọn ní owó pé mẹ́nẹ̀jì ara ní wọn kó wọn lọ ṣọ́ọ̀ṣì. Lọ́kùn ìgbà tí mo sì mi fi lówó lọ́wọ́ lẹ́kọ̀ọ́ fi tèké wa kó fi mọ́nítọ̀ wa ẹ̀gbọ́n ti don't do it. Ṣọ́ọ̀ṣì ni wọ́n sì mi máa lọ. Wọ́n máa lọ sùn sí wọn aláwọ̀ ní ìgbésẹ̀ ọlọ́run pé àwọn wọn máa ń fọ́n ṣe kọ́nfẹ̀nsì kan wọ́n fẹ́ tẹ̀lé ní apostol and everything. Tí mo bá parọ́ mọ́ pásítọ̀ Ṣófọlá kọ́lọ́run fìyà jẹ mí gbogbo ìrìn àjò ayé mi kó dàrú because this man is part of people pé ó jẹ́ kí ìrìn àjò ayé mi rí báyìí. ṣe ń gbọ́ ṣe gbọ́. ó jẹ́ kí ìrìn àjò ayé mi rí báyìí. má ṣe o. I was not like this before kì í ṣe bọ́ sí mọ́mí mi fi trend wá nílé. ó gbé wa lọ sí church because when we were going to the palace everything was going fine. ogun ni. Because the palace was in Biwa, we were born in Deeper Life, we grew up in Deeper Life. Condition ló ṣẹlẹ̀ pé owó lé àlewí ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn láti padà wá sọ́yọ́ yẹn. Ó ti sú mi because I don't know there was a day I messaged you I wanted to share my experience but I don't know because kò sí mo ṣe fẹ́ sọ̀rọ̀ náà is to still affect my mom and I don't want anything tó wí pé mo máa dájú pé mo fẹ́ gbé ọ̀rọ̀ sílé síta. I wish I would get the man contact. I wanted to reach him. Kẹ́bà bí wọ́n pé àwọn èèyàn fẹjọ́ sùn yìí. Ẹ báyàwó àwọn sọ bá àwọn sùn. Bàbá Pélé tó fi rí bẹ́ẹ̀. Ibi tí máa yí wá useless. There was one ọmọ kan ní around the church yẹn gbà yẹn. Ọmọ tí mo sọ yìí kò gbádùn. Ọmọ tó gbé kò gbádùn yẹn. Wọ́n gbé ẹ̀kọ́ àbí nǹkan kan fún pé kó kiri lọ. This particular man yìí bá sùn débi pé wọ́n lọ́lọ́ ló yọ wọ́n. Lọ́kùnkùn bá gbá wọn. Owó tí mo fún wọn sí mi pé kó fi gbalé gbà yẹn. Mo sì ní lọ fi bẹ́ẹ̀lì wọn lọ sí police station. Wọ́n ní àwọn kan wà lọ́dọ̀ wọn. Ìyàwó tó wà lọ́dọ̀ wọn. Ìyàwó níyàwó ni o. Ó fi ọkọ tiẹ̀ sílẹ̀ wá fẹ́ wọn ni o. Ìsàrò fún mi mo kọ́ tẹ̀lé ṣe fún mi ẹ gbà mí. I just want my mom to leave that church. I just want her to leave that church because ó ti sú mi. Ó ti sú kò jẹ́ kí mi gan ní ìrìnàjò mi ìrìnàjò. Kò jẹ́ kí ìrìnàjò dájú tàwa náà
Our daddy is trying his best. Ojoojúmọ́ ló ń ṣiṣẹ́. Mi ò lè parọ́ fún yín. Every time tí mọ́mì mi mọ́sí mi bá ní àfihàn pẹ̀lú mọ́mì mi, nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ sí wọn ni. Nǹkan burúkú ni God is a driver. Àwọn tó bá ra mọ́tò yẹn, àwọn tó bá báyọ̀ gbé mọ́tò travel. Ra mọ́tò lẹ́kọ̀ọ́ fẹ́ gbé lọ sí East tàbí Abuja, iṣẹ́ tí dáàbì mi ṣe ni. Every time nǹkan burúkú yìí ṣẹlẹ̀ sí pọ̀ sí mi, I didn't know how to open up to him. Ìmọ̀ burúkú lóríṣiríṣi. Another one is apple very low. Apple báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tí wọ́n ṣẹlẹ̀ sí dáàdì mi. I'm just putting him in prayer because I calm down. Mo gbọ́ try best in God pé bá mi bọ̀ kọ́ wọn méjèèjì kan máa rí ra wọn. Ṣé o pé wọ́n máa sùn bọ́ra wọn? Mo máa ń try ẹ̀. Ẹ̀kọ́ lè go smoothly. Ẹni tí mo ní àsọ̀rọ̀ pé máyẹ̀ fẹ́ bá wa sọ báyìí, ta sọ fún tó lọ bá mọ sí mi. Ìtúsílẹ̀ ní òmìnira di òtítọ́ di ẹṣẹ́ fọ́pẹ́. Wọ́n dẹ̀ combine together, wọ́n dẹ̀ nà má nìyí. This is the only person. Máa nìyí tó jẹ́ àbúrò sí mi, ẹni yìí nìkan ló dúró fún wa, òun ló tọ́jú wa nígbà tí mo ń sọ àwọn tó dẹ̀. Ẹni tí mo sọ yìí ti ṣaláìsí. Ẹni yìí nìkan ló dúró fún wa, ló dúró tí wa, òun ló tọ́jú wa, òun ló fún wa lówó jẹ. Àtàbúrò mi tó ń kọ́ṣẹ́, àtẹ̀mí náà tí mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ oṣù, mo ta phone accessories. But then he didn't call. It was the only one that stood by us. Everything was going upside down for me. I was like, ọgbọ̀n lọ́wọ́ mi. Mi ò gẹ́ta ara mi. Ọ̀tá mi kọ́ ti fẹ́ di wèrè. Gbogbo bá tí mo sọ yìí. They were beating this man. My mom was there. She didn't say anything. Olùkọ́ mi forí kẹ́wọ̀. My mom was there. He didn't say anything. Mi sọ pé nínú ọ̀gbọ̀n náà olófà fún wọn, but he was a sickler. He's a sickler. Gbogbo gbà yẹn. But this is the only person that stood by us when our mommy was not there. Ìgbà tó wọlé wọ̀ sí ilé ọgbọ́n sí wa dìú. Inú yàrá bọ̀dá yìí la kó wọ̀ because we were living inside the same compound báyẹn náà ni. Àwọn yàrá wọn fèsì lọ́dọ̀ wa. Ìgbà tí ó wọlé mo sì ní jìm láì ṣe wá kó lọ sínú ilé bọ̀dá yìí máa fi ilé fún wa. Bàmí lẹ́lẹ́ ni bọ̀dá yìí máa sùn ní iwájú ilé àti ọlọ́run. Bọ̀dá yìí ò ever thanks for them for ọkọ̀ kọ̀ọ̀kan ló wà. This person was so nice to the extent like mi tí wọn bá ti jẹun wọn máa fẹ́ sọ pé àwọn á jẹun. He monitors us. Mo fẹ́ kárí ẹ̀gbọ́n yìí. My mom was there when they beat this man. When this man come back from work one day, mo dé láti fi ṣe nípa yìí sọ́kọ́ fún mi pé nǹkan tí wọ́n bí yìí ṣe fún mi. Did I deserve this? Ṣé wá ṣàkóyọ̀rọ̀ fún mi? Like they set this man up through my mom. Of normal nìyí. A lot about like a lot. Tí máa àwọn ilé tí máa ti dàrú. Àwọn ilé ìrìn àjò àwọn èèyàn tí máa ti bàjẹ́. Ó ga o. Gbogbo bàtà àti ìgbà kó bá wa sùn náà ìkọ́ra yẹn olúwa ń kọ́ bọ́ wa tó máa fi nà wá nínú ọ̀nà tó máa nà wá pẹ̀lú ṣéènù o. Wọ́n máa nà wá kó máa fi ṣéènù wa mọ́lẹ̀. Torí pé wọn ò gbà fún ní o. At the end of the day. Is it by force? We should by force now. Still no, my mom needs to go into that church. Wọ́n ibi tó ń wò mí. Ibi tó ti yẹ kẹ́yìn náà wá ti bí ìṣáná kí ìṣògùn lélẹ́yìí o. Ṣé ó pọ́síbù kó jẹ́ ojú lásán? Ẹni tó mọ̀ pé òun nìkan ló dúró ti àwọn ọmọ ẹ̀ tó ń tọ́jú àwọn ọmọ ẹ̀.
ẹni tó mọ̀ wípé nígbà tí ẹ rí owó ilé san tí láńlọ́ọ̀dù lé yín kò nínú ilé, òun ló gbà yín sínú yàrá kan títí ẹ̀ tóun náà ń gbé pẹ̀lú àwọn ọmọ ẹ tó kó gbogbo ẹrù yín síbẹ̀, torí wípé àwọn ọmọ ẹ fẹjọ́ sùn wípé pásítọ̀ yẹn ń bá wọn ní àjọṣepọ̀, tó dẹ̀ pé ìwọ ìyá ṣàkíyèsí pé ìyá lágbájá ọmọ ẹ sọ pé pásítọ̀ ń bá wọn ṣe nǹkan báyìí, ó ń bá wọn ṣe nǹkan báyìí, ó ń bá wọn ṣe nǹkan báyìí, ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ yìí. Ṣó lè jẹ́ ojú lásán kíru òbí bẹ́ẹ̀ kó tún lọ connive papọ̀ pẹ̀lú pásítọ̀ kan wá na arákùnrin yẹn? Ibi tó ti yẹ kẹ́ mọ̀ pé kò kí ń ṣojú lásán nìyẹn. Torí mi ò lè jẹ́ òbí nsìn kí n rí pé mo wà nínú ìṣòro kòkò sówó lọ́wọ́ mi ò rí légbé mọ́, ẹni tó gba èmi àtàwọn ọmọ mi sílé tó ń tọ́jú àwọn ọmọ mi, torí pé àwọn ọmọ mi fi ẹjọ́ sùn pé pásítọ̀ wọn ó ń bá wọn lájọṣepọ̀. Ẹni yẹn dẹ̀ pè mí gẹ́gẹ́ bí òbí ọmọ yẹn pé ìyá lágbájá àwọn ọmọ yẹn sọ nǹkan báyìí fún mi, bí àwọn ò lè sọ fún wọn, ẹ̀rù ń bà wọ́n, wọ́n sọ fún mi pé pásítọ̀ ń bá wọn ní 1 2 3 1 2 3 papọ̀, ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ yìí o. Kí n wá gba ọ̀dọ̀ pásítọ̀ yẹn lọ, kí n wá lọ connive papọ̀ pẹ̀lú pásítọ̀ yẹn, kí n wá lọ na olóore mi fún àwọn ọmọ mi. Ṣó make sense ṣá? Ibẹ̀ yẹn ló ti yẹ kẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ àwọn pásítọ̀ yìí kò ń ṣojú lásán, kò ń ṣojú lásán nìyá yẹn gan fi ń behave bó ṣe ń behave yẹn. Báwo ló ṣe máa mọ̀ pé pásítọ̀ ó ń bẹ lájọṣepọ̀, ó ń bá àwọn ọmọ ẹ méjèèjì náà lájọṣepọ̀, ó dẹ̀ sì lọ dúró tìrú pásítọ̀ bẹ́ẹ̀? Ojú lásán kọ́. Òun la ṣe ń bẹ gbogbo ẹ̀yin yẹn pé tẹ́ ẹ bá ti ń come across irú page báyìí, irú program báyìí, irú information báyìí, ẹ máa spread ẹ, ẹ share ẹ jẹ́ káwọn èèyàn heal, ẹ jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń lọ pẹ̀lú àwọn pásítọ̀ yìí. A ti sọ pé kó ní kálukú jókòó sílé ẹ̀. Ọlọ́run náà sọ nínú ìwé mímọ́ pé òun súnmọ́ wájú káṣọ ọrùn wa lọ. Kò síbi tá a ti gbàdúrà tádúrà wo gbà. Bó o gbàdúrà nu tọ́ílẹ̀tì ó gbà, bó o gbà nu bathroom ó gbà, bó o gbà nu mọ́tò ó gbà, bó o ń gbà lórí ìrìn, kò sí nǹkan kó o tó sọ gan, Ọlọ́run ti mọ nǹkan tó fẹ́ sọ. Àdúrà tó fẹ́ gbà lọ́la Ọlọ́run ti mọ̀, ìrìn àjò ẹ lọ́la Ọlọ́run ti mọ̀, ìgbésẹ̀ tó máa gbé lọ́la Ọlọ́run ti mọ̀. Kí ló wá dé tó yẹ pé àdúrà tó wá fẹ́ gbà sí Ọlọ́run ò tí wà mọ̀? Ọlọ́run ti mọ̀. Ó kò jẹ́ wípé brainwash tó ti fi brainwash wa right from beginning. Òun ló máa ń ṣe wáyé pé tábà tí ì dé church ọkàn wa ò tí ì balẹ̀, tábà tí ì dé mosque ọkàn wa ò tí ì balẹ̀. Kò sí bí tàdúrà ò tí ń gbà. Ó lé nǹkan tí mo kàn wò pé ó difficult bẹ́ẹ̀ ni pé báwo ni wọ́n ṣe ń sin Ọlọ́run. Tó o bá ti mọ bó ṣe ń gbàdúrà sọ Ọlọ́run abúṣébùṣe, kò dìgbà tó bá yẹ̀ṣẹ̀ ń forí dólẹ̀ sí ẹlòmíì ogun tó ń bá fà láti 20 years tó ti ń lọ sí ṣọ́ọ̀ṣì, ogun yẹn ò torí ẹ̀ change. Kí la wá ń sọ? Wáyé tó ṣe dúró nínú ilé ẹ̀? Àwọn pásítọ̀ yìí náà ni tó o bá gbé ogun kan dọ́dọ̀ wọn, wọ́n á fi 3 kún kó o lè remain lọ́dọ̀ wọn, kó o lè má kúrò ń bẹ́ẹ̀, kó o lè má dáwó sínú ṣọ́ọ̀ṣì yẹn. Àwọn abániwọ̀n bá ò rí dá, àwọn pásítọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n kàn fún àwọn ẹgbẹ́ àgbà yẹn, wọ́n kàn fún wọn ní orúkọ yẹn ni. Àwọn pásítọ̀ ìlú orúkọ yẹn tọ́ sí abániwọ̀n bá ò rí dá. Àwọn pásítọ̀ àwọn lórúkọ yẹn tọ́ sí. Ọlọ́run, gbogbo ojú tó ń wò mí, ẹ share fídíò yìí, ẹ jẹ́ káwọn èèyàn bọ́ nínú ìgbèkùn. Fún wọn tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tó máa come across sí fídíò yìí, subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, kó o dẹ̀ turn notification bell yẹ. Immediately tí n bá ti ń release fídíò, á lè máa alert ẹ. Ẹ má bá mi ká lọ. Nígbà tí voice note wọlé, mi ò lè mú mọ́ra. Mo wá gba time lọ́wọ́ familiarizing officer mi. Pé kí ló, what's wrong, Rotimi? You don't look too good. Mo sọ fún un pé sísítà mi kan wà nínú problem. Ẹ jẹ́ kí n máa fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Túnjí Adédèjì. Ẹ̀yin ni Ọlọ́run ń lò fún lórí ọ̀rọ̀ àwọn iṣẹ́ yìí. Torí mo gbé ìgbésẹ̀. Ìmọ̀lẹ́lì tí mo bá yín sọ̀rọ̀, lẹ́yìn náà swing into action. Ẹ̀jẹ̀ fi mọ lọ́rọ̀ ọlọ́pàá rárá.
mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín specially mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Supotoyin specially kọ́nà túbọ̀ bá mi fún wọn ní àlàáfíà. We need her back on her feet as soon as possible. Thank you so much. Àti gbogbo àwọn tẹ́ gbé dìde lórí ọ̀rọ̀ yìí torí wípé èmi lélẹ̀ tí mo bá yín sọ̀rọ̀ jọ́nà náà nínú omijé ojú mi lẹ ti gbéyàn dìde. Wọ́n dẹ̀ lọ sọ́yọ́. Unfortunately, à ń dúró de àdírẹ́sì máa yìí. Ìwọ́n mọ́tò wá bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. Àdírẹ́sì ló kó àwọn èèyàn ti wà ní ìdúró. Òun ń dúró de àbúrò òun. Òun mọ ibi tí jọjà ṣùgbọ́n òun rántí nọ́mbà. Ó bá tán. Òun rántí nọ́mbà kẹ̀. How? Títí ọ̀gá sójà fi ní kí àwọn èèyàn wọn kúrò ńbẹ̀. Can you imagine? Kí ló wá ṣẹlẹ̀ ní wípé mo kàn sí mo ní irú àwọn ọ̀rọ̀ báyìí tẹ́ ẹ̀ bá tí ì ṣe tán ẹ má mọ̀ wá waste time mi. Mo kọ́kọ́ sọ mo ní pé sọ wá parọ́ fún mi ní ẹjọ́ tó gbé wá torí tó o bá parọ́ ó yẹ kí o send address yìí gbogbo àwọn tí a gbé dìde àwọn náà níṣẹ́ n tó send sí mi máa play ẹ̀ fún wa torí wípé kẹ́ ẹ mọ̀mọ́ rò wípé arúgbó kì í gbégbèsè. Faja Nation is doing the best they can do even with the little resources we have for now. Ẹni tó wá ní pé kó bá òun send address ká lọ gbé máa yí nkẹ́ni yẹn send lílé ẹ bá wa gbọ́. Ẹjọ́ kìdí báyìí ti rárá. Mo ní sọ nǹkan táwọn náà fèsì ní ìsìnkàn o kò tiẹ̀ lẹ́rùn rárá. Kí ló kàn wọ́n pẹ̀lú yẹn? Ẹ fi wọ́n lẹ̀. Ẹ̀yin jẹ́ mọ́ bá wọn gbàdúrà pé lọ́wọ́ tó wá ìkan kọ́lọ̀ sáàsà mi pé kí eré tó wá ìkọ́lọ̀ sáàjọ kí ní parọ́ fún ọ̀la ẹ̀yin gan ẹ mọ̀ bá wọn gbàdúrà pé ọlọ́run sábà ń yọ wọ́n ọlọ́run sábà ń yọ ọ̀la ẹ fi wọ́n lẹ̀ o ọlọ́run kò tiẹ̀ èdè bí yóò tẹ̀ tó tiẹ̀ tó tẹ̀ ti gbọ́ rẹ̀ ọlọ́run nìkan ló lè gbà á lẹ́ tó wà lọ́wọ́lọ́wọ́ ọ̀la ẹ̀ ìlú náà sọ̀rọ̀ ìbá àná tí wọ́n ṣe ń lọ wà fún wọn lẹ́ ẹ̀sílẹ̀ fún ọgbà ayé rẹ̀. Tá a bá yára já mi lórí ọ̀rọ̀ tẹ́mi ti make up mind mi wípé sẹ́ ó ti di dandan ká bẹ̀rẹ̀ sí ní fi yín jófin níbi tí inú bí ọ̀gá sójà dé. Táwọn bá dé dàwọn kò fi ìbọn fọ́ kókó sí ẹ̀ náà torí àwọn náà gbọ́ fọ́ ẹ̀sùn nìkan tó bá jámọ́ àwọn lèèyàn ṣe báyìí fún. Anyways ibi tá a ṣì wà lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n mọ̀ gbé wa sókè. Yà ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ẹni tán tún ní kó bá wọn gẹ̀ẹ́tì àdírẹ́sì pásítọ̀ yẹn ó dà nípa ọmọbìnrin yìí ò sí nítòsí ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ẹwẹ́ ní tó tún ní kó bá òun gẹ̀ẹ́tì àdírẹ́sì yẹn kó bá òun ṣe fọ́tò or something like that ẹgbọ́n nǹkan tí yẹn náà sọ pásítọ̀ yẹn kò gbádùn mọ́ báyìí ààrẹ ò yá tí ọgbọ́n bá rí o máa bá ṣàánú ni kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ kí ló kàn ẹ́ pẹ̀lú bóyá èèyàn kan bá káànú àbẹ́yàn kan ò bá káànú wá tiẹ̀ sì jíṣẹ́ tí wọ́n tiẹ̀ sì ran ẹ ná so táwọn ọlọ́pàá bá wá débi àbáwọn tó fẹ́ lọ ṣe wa tó bá wá débi tó bá rí pé ẹni tó sì lè káànú ni wọ́n á dẹ̀ káànú ẹ̀ ta ló mọ̀ bóyá arábìnrin tá à ń sọ yìí náà tóun tí ó sọ̀rọ̀ pé kẹ́ni yẹn fílẹ̀ yìí bóyá ẹni tí wọ́n jọ mọ́ra wọn ni pé ọ̀gbẹ́ni ó dàbẹ̀ ni pé wọ́n ti ní kóun gẹ̀ẹ́tì information ẹ̀ o sọ fún wọn báyìí ta ló mọ̀ bóyá lótìtọ́ àti lódodo dẹ̀ ni nǹkan yẹn ṣẹlẹ̀ sí tí arábìnrin yìí tó ń kànú ẹ kókó máa pa àwọn obìnrin àánú pọ̀ lójú wọn pẹ̀lú àdúgbò nǹkan tí pásítọ̀ yìí ti ń ṣe fáwọn èèyàn
bóyá ká ní ọmọ bìbìrì ìbá mọ̀ ni ó ṣeé ṣe kó má kànú ẹ̀ ìdíwé bó ṣe ń kànú ẹ̀ yẹn ẹgbọ́n nǹkan tó ń sọ ẹ filẹ̀ wà láìtàláì tẹ́ bá tún rí nǹkan tó ṣe ẹ̀yin gan tún máa bá gbàdúrà ni báwo ni màá ṣe máa bá ẹni tó bayé mi jẹ́ báwo ni màá ṣe máa bá gbàdúrà can you imagine but bí àwọn obìnrin ṣe rí nìyẹn so gbogbo igun tó ń wò mí ẹjọ ẹ bá mi share fídíò yìí fún wọn tó yẹ pé ìgbà àkọ́kọ́ ló máa kọ́ máa kọ́ sí péjì ẹ subscribe sílẹ̀ Ilé Global TV tẹ́ bá subscribe tán gbogbo ẹ̀yin tí ẹ ò tí ọ̀nù notification bell yín mo máa ń sọ ẹ ọ̀nù notification bell yín so tí n bá ti upload a lè máa alert yín ẹ ṣé gan ire o.